kí gbogbo etí tó ń gbọ́ mi pé a kú dédé àsìkò yìí. Ọ̀run ṣíṣí orí ìrìn ni èyí, ọ̀run ṣíṣí ti ojoojúmọ́ tí alábòójútó gbogbogbò ìjọ Ìràpadà olùṣọ́ àgùntàn Adébóyè kọ. Èní ni ọjọ́rú ọjọ́ 25 oṣù kẹfà ọdún 2025. Àkọ́lé ọ̀run ṣíṣí tòní ni bẹ̀rù Ọlọ́run nìkan, apá kejì. Àkọ́sórí wa tarí nínú ìwé Àìsáyà orí 8 ẹsẹ̀ 12 dé 13. Èyí tó kà báyìí wípé, ẹ má ṣe pe gbogbo èyí ní ìmùlẹ̀ tí àwọn ènìyàn yìí ń pè ní ìmùlẹ̀. Bẹ́ẹ̀ ni ẹ má ṣe bẹ̀rù ìbẹ̀rù wọn, ẹ má sì ṣe fòyà. Ẹ̀kọ́ náà ń tẹ̀síwájú lọ báyìí. Àwọn ènìyàn kan bẹ̀rù àwọn àjẹ́, oṣó àti àwọn agbára òkùnkùn mìíràn. Àwọn ènìyàn míì bẹ̀rù ọ̀gá wọn. Àwọn kan bẹ̀rù ìjákulẹ̀. Àwọn kan tilẹ̀ bẹ̀rù àṣeyọrí. Àwọn ènìyàn kan tilẹ̀ wà tí wọ́n bẹ̀rù òjìji ara wọn. Mo mọ̀ pé ọ̀pọ̀ ènìyàn, ìṣẹ̀lẹ̀, àwọn nǹkan lè jẹ́ ohun tó ní ẹ̀rù. Ẹ̀wẹ̀, o gbọ́dọ̀ yé ọ pé Tímótì kejì orí 1 ẹsẹ̀ 7 wípé, nítorí pé Ọlọ́run kò fún wa ní ẹ̀mí ìbẹ̀rù bí kò ṣe ti agbára àti ti ìfẹ́ àti ti ọkàn tó yè kooro. Ọlọ́run nìkan ni ẹni tó bẹ̀rù ní gbogbo ayé. Jésù sọ nínú ìwé Mátíù orí 10 ẹsẹ̀ 28 pé, ẹ má fòyà àwọn ẹni tí ń pa ara ṣùgbọ́n tí wọn kò lè pa ọkàn. Ṣùgbọ́n ẹ kúkú fòyà ẹni tí ó lè pa ara àti ọkàn run ní ọ̀run àpáàdì. Nígbà tí o bá ń bẹ̀rù àwọn ènìyàn, ìṣẹ̀lẹ̀ tàbí ohunkóhun, o kò rìn ní ẹ̀kúnrẹ́rẹ́ òmìnira tí Jésù sanwó fún kí o lè ní. Tí o bá sì bẹ̀rù àwọn ohun kan, ó túmọ̀ sí pé o kò tíì ní òye pé Jésù ti sọ ọ́ di òmìnira nítòótọ́. Èyí tí a lè rí nínú ìwé Jòhánù orí 8 ẹsẹ̀ 36. Kò ní ṣe bí o ṣe lọ́lá tó, gbọ́n tó, tí o bá ń bẹ̀rù ò ń gbé nínú ìdè àti ìfìyàjẹni síbẹ̀. Ìwé Jòhánù kìíní orí 4 ẹsẹ̀ 18 fìdí èyí múlẹ̀. Nígbà tí Jésù bá sọ ẹnìkan di òmìnira, ó fún ẹni náà ní ohun gbogbo tó ní ṣe pẹ̀lú ayé àti ìwà bí Ọlọ́run. Ohun gbogbo tí ẹni náà nílò láti fi ìdí òmìnira rẹ̀ múlẹ̀. Èyí tí a lè rí nínú ìwé Pétérù kejì orí 1 ẹsẹ̀ 3. Jésù wá láti gbà wá lọ́wọ́ ẹrú ikú. Èyí tí a lè rí nínú ìwé Hébérù orí 2 ẹsẹ̀ 14 dé 15. Ní kété tí ẹnìkan bá wá sọ́dọ̀ Jésù Kristi, kò ní láti bẹ̀rù ikú mọ́. Bíbélì sọ nínú ìwé orin Dáfídì orí 150 ẹsẹ̀ 1 pé, ẹ máa yin Olúwa, ìbùkún ni fún ẹni tí ó bẹ̀rù Olúwa, tí inú rẹ̀ dùn jọjọ sí òfin rẹ̀. Ẹsẹ̀ Bíbélì yìí sọ gbangba pé àwọn tó bẹ̀rù Ọlọ́run jẹ́ alábùkún fún gidigidi. Ẹni tó bá bẹ̀rù Ọlọ́run lóòótọ́ yóò ní inú dídùn nínú òfin rẹ̀. O kò lè sọ pé o bẹ̀rù Ọlọ́run kí o máa kẹ́gàn, ṣe àfojúdi tàbí ṣe àìgbọràn sí ìtọ́ni rẹ̀. Nígbà tí o bá bẹ̀rù Ọlọ́run, o fẹ́ràn òfin rẹ̀, wàá sì ṣe wọ́n. Olùfẹ́, o kò nílò láti bẹ̀rù ẹnikẹ́ni tàbí ohunkóhun. Ọlọ́run nìkan ni ẹni tó yẹ kí o bẹ̀rù. Gbẹ́kẹ̀lé, yóò sì gbà ọ́ lọ́wọ́ gbogbo ẹ̀rù rẹ. Gbé gbogbo àfojúsùn rẹ lé Ọlọ́run. Ní inú dídùn sí ọ̀rọ̀ rẹ̀. Pa òfin rẹ̀ mọ́, òun yóò sì pa ọ́ mọ́ ní àlàáfíà pípé
ní gbogbo ọjọ́ ayé rẹ. Ìwé Àìsáyà orí 26 ẹsẹ̀ 3 fìdí èyí múlẹ̀. Ka ìwé orin Dáfídì orí 118 ẹsẹ̀ 1 dé 10. Bíbélì ní ọdún kan. Ìwé orin Dáfídì orí 118 dé 118. Kókó ọ̀rọ̀: ní ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run, òun yóò sì gbà ọ́ lọ́wọ́ gbogbo ẹ̀rù. Ẹ ṣé tí ẹ tẹ́tí sí Ọ̀run Ṣíṣí Orí Ìrìn ti òní. Tí ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa láti máa pín Ọ̀run Ṣíṣí Orí Ìrìn lórí ayélujára, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ Ọ̀run Ṣíṣí Orí Ìrìn sí 08065454551 kí ẹnìkan kó ké hallelujah.